Àṣírí mi mọ̀ tún ti tú o. Ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ lórí ọ̀rọ̀ DNA. Kò lẹ́ni tí ò bá bẹ̀rù obìnrin. Ẹni náà ti kú, wọn ò tí ì gbé sí ni. Kódà tẹ́ ẹ bá rẹ́nìkan nínú ọkùnrin tí kò bẹ̀rù obìnrin, ẹ tún bẹ̀rù irú ẹni bẹ́ẹ̀ torí òun gan lè ṣekú pa yín. Àṣírí ìwo ló tú? Ẹ farabalẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi. Tú pẹrẹpẹrẹ àṣírí fún yín. Tẹ́ ẹ bá wo fídíò yìí tán, ẹ̀yin gan mọ̀ yìí pé àfi kéèyàn máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lórí àwọn nǹkan tá a ti fẹnu sọ tí ò dáa lórí ọ̀rọ̀ ikú Mohbad. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ máa bá mi ká lọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin náà mọ̀ pé lóṣù tó lọ yìí, lóṣù February lọ́ndì 24 eyín 2026 tá a wà yìí, nílé ẹjọ́ jókòó lórí ọ̀rọ̀ DNA eyín ọmọ tí Wùmí bí fún Mohbad kó tó di pọ́jọ́ lọ nípè. Ẹ̀yin náà sì rántí pé bàbá Mohbad ní dandanlá ọrùn sùlàpàrọ̀ DNA ló gbọ́dọ̀ kú sí. Òun gbọ́dọ̀ mọ̀ bóyá ọmọ òun Mohbad ni Wùmí bí Liam fún. Ilé ẹjọ́ pegun pé ní eyín igun Wùmí. Ilé ẹjọ́ pegun kejì eyín igun bàbá Mohbad. Wọ́n ní kí wọ́n lọ mú hospital mẹ́ta wá. Tẹ́ ẹ̀ bá gbàgbé, mo ṣe fídíò fún yín gbà náà. Hospital tí wọ́n ní wọ́n lọ mú wá kó jẹ́ hospital látòkè òkun, eléyìí tó jẹ́ pé ó lè ṣe DNA eléyìí tí wọ́n ń pè ní tissue based DNA torí pé wọ́n ti ẹ̀ǹbáàmù òkú Mohbad. Àṣírí ìwo wá ni mo ló tú? Ẹ̀yin olólùfẹ́ mi, a ò ní bọ́ páńpẹ́ ayé, àwọn ọmọ wa ò ní bọ́ páńpẹ́ obìnrin. Ẹ sàmì àdúrà sí comment section. Kẹ́ ẹ má gbàgbé, ẹ subscribe sí YouTube channel. Ẹ jẹ́ á máa bẹ́tò lọ. Wọ́n ní kí bàbá Mohbad mú hospital mẹ́ta. Wọ́n ní kí igun Wùmí kó mú hospital mẹ́ta. Wọ́n dẹ̀ ní kí ilé ẹjọ́ káwọn náà mú hospital mẹ́ta lókè òkun láti lè ṣe DNA fún Liam. Ṣé ẹ rí téèyàn bá mọ̀yàn ní Nàìjíríà, yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ pé àṣegbé ni ó ṣe. Ẹ máa bá mi ká lọ. Bàbá Mohbad ó ti mú hospital títí ẹ̀. Bákan náà, igun Wùmí òun náà mú hospital títí ẹ̀. Kóòtù náà mú hospital títí ẹ̀. Ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ yìí pé mo ráyè mo sáfáyé, mo ráyè mo sáfáyé, ẹ̀rù má bà mí. Ọmọ Ìbùnú Ádámù ẹ̀rù má bà mí o, mo ráyè mo sáfáyé. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, nínú hospital mẹ́ta tí ilé ẹjọ́ ti fòǹtẹ̀lù pé wọ́n ti fẹ́ ṣe DNA, eléyìí bàbá Wùmí, bàbá Mohbad ẹyọkan nínú mẹ́ta tiẹ̀. Táwọn Wùmí ẹyọkan nínú mẹ́ta tí wọ́n mú. Ilé ẹjọ́ náà ẹyọkan nínú mẹ́ta tí wọ́n mú. Ìgbà táwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣèwádìí lórí àwọn hospital tí wọ́n mú, wọ́n rí i pé hospital tí Wùmí mú tó wà lókè òkun nínú UK, ìgbà tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ èyí email tí wọ́n text sínú hospital náà pé ẹ dákun, ǹjẹ́ lẹ lè ṣe DNA fẹ́ni tó ti kú tí wọ́n ti embalm, eléyìí tí wọ́n ń pè ní tissue based DNA, ǹjẹ́ lẹ tiẹ̀ lè ṣe? Kí ni ilé hospital náà sọ? Wọ́n ní rárá, àwọn ò lè ṣe. Ẹ sì má gbàgbé, ṣé ẹ mọ̀ pé ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ sí oṣù tó ń bọ̀ yìí, April 7, 2026, tí wọ́n ó tún jókòó láti lè fi sample ránṣẹ́ sókè òkun. Ẹ máa bá mi ká lọ. Ẹ bẹ̀rù obìnrin o, ẹ bẹ̀rù obìnrin o, ẹ bẹ̀rù obìnrin o. Bákan náà, hospital tí ilé ẹjọ́ náà mú, ìgbà táwọn ènìyàn tún ṣèwádìí tí wọ́n send email sí wọn pé ǹjẹ́ lẹ́yìn náà tiẹ̀ máa ń ṣe DNA fún ẹni tó ti kú tí wọ́n ti embalm tí ò ṣẹ́jẹ̀ lára rẹ̀ mọ́. Kí ni hospital náà tó sọ? Hospital láwọn èè ṣe é, tí jẹ́ pé hospital ẹyọ kan tí bàbá Mohbad mú ni wọ́n láwọn máa ń ṣe tissue based DNA. Tẹ́ ẹ bá sì gbà, ẹ̀yin ènìyàn máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ o. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ páwọn ènìyàn sọ níkànnì ayélujára pé bàbá Mohbad òun ló ń dá DNA dúró,
kódà Wùmí gan sọ nínú interview ẹ̀ kan pé bàbá ọkọ òun yìí bàbá Mohbad òun ló ń dá DNA dúró, tàwa ló ń dá DNA dúró. Ní táwọn ènìyàn wá ń sọ níkànnì ayélujára látàrí pé ṣé ẹ mọ̀ wípé báyìí ní ìsìn àwọn gun Wùmí wọn ò ní faramọ́ kí wọ́n lọ ṣe DNA ní hospital ibi tí bàbá Mohbad fílẹ̀, hospital tí ilé ẹjọ́ fílẹ̀ wọ́n ṣe tissue based, èyí tí Wùmí náà fílẹ̀ àwọn ní ṣe tissue based DNA. Ẹ mú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín tí wọ́n ń dá. Àwọn ènìyàn ní ó ti ń di ìjà agbára, pé ó dàbí ìgbà páwọn alágbára ní ń bá bàbá Mohbad jà, torí pé bóò ní ilé ẹjọ́ náà ṣe lè fi hospital tó jẹ́ pé wọn ṣe tissue based DNA lẹ̀, tí túmọ̀ sí pé tí ilé ẹjọ́ bá tún pàdé ní on the 7th of April 2026 wọn ò tún ní rí ẹjọ́ náà dá, tí jẹ́ pé wọ́n fẹ́ kí ẹjọ́ náà máa lọ kó máa lọ. Ẹ wá jẹ́ a jọ bira wa, ṣé bàbá Mohbad ni ò wá fẹ́ kí DNA ó ṣeé ṣe ni, àbí Wùmí ni ò fẹ́ kí DNA ó ṣeé ṣe? Ọ̀rọ̀ yìí ti dá nǹkan lẹ̀ níkànnì ayélujára pé a jẹ́ wípé bàbá Mohbad tí wọ́n ń parọ́ mọ́ láti ìjọ yìí òun ló ń delay DNA, a jẹ́ pé kì í ṣòun gangan ló ń delay DNA. Kódà àwọn ènìyàn sọ débi pé ṣé kìí ṣe wípé Wùmí ti mọ̀ wípé Mohbad kọ́ ló ní Liam, débi pé àwọn ènìyàn gan tún wò pé Wùmí dúdú, Mohbad náà dúdú, bó ló ṣe jẹ́ tí Liam tó fi pupa. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé bàbá Mohbad náà sọ kankan, ó ní ọ̀sẹ̀ tó kẹtàn níran àwọn, ó ní Liam lẹ́ni àkọ́kọ́. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin aráalé, mo mọ̀ pé ẹ̀yin mọjọ́ dá, ẹ mọ̀ràn wò ju àwa tá à ń sọ lọ. Tiwa ni ká mú wá fún yín, kẹ́yìn náà wá gbé sínú ọpọlọ tiyín, inú làákàrí tiyín, gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ń wò wá nílé tẹ̀sí mọ́ tí ń lọ níkànnì ayélujára. Gẹ́gẹ́ bí eléyìí tá a tún mú wá lónìí, tá a la lè sọ wípé kò fẹ́ kí DNA Liam kó ṣeé ṣe láti bí ọdún 3 ní tá à ń sọ yìí o. Síbẹ̀ ni DNA wá lágbára àti tẹ́sí tó ni. Wọ́n fìgbà kan sọ, wọ́n ní bàbá Mohbad ò kówó lẹ̀ láti ṣe DNA. Àwọn kan tún láwọn ò fowó lẹ̀. Wọ́n tún ní bàbá Mohbad ní òun oríṣiríṣi ẹjọ́ lórí ọ̀rọ̀ ká ṣe DNA àṣe DNA. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ wò, mo tún mú mi bọ̀ wá fún yín o, torí pé àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lóṣù tó ń bọ̀, ìyún April 7, ẹ pàdé mi lórí ọ̀rọ̀ Mohbad. Ní tó bá tún ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad, á tún mú wá fún yín, àníjẹ́ tí yín ó di lórí ọ̀rọ̀ náà, kẹ́yìn náà lè kọ́gbọ́n kan tàbí méjì